Akọ̀wé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún APC ní akọ̀wé àgbà wọn sẹ́nitọ̀ Surajudeen Ajíbọ́lá Bashiru ó mà ti tú àṣírí ńlá nípa ẹgbẹ́ òṣèlú APC o tó sì jẹ́ kó di mọ̀ pé irọ́ táwọn bò táwọn pa fún àwọn ọmọ Nàìjíríà ó ti yí àwọn lọ́wọ́ báyìí o. Àṣírí irọ́ náà sì ti tú lásìkò ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún tó kọjá. Lásìkò tí Surajudeen Ajíbọ́lá Bashiru tó sọ̀rọ̀ níbi ìforúkọsílẹ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lórí ẹ̀rọ ayélujára ìyún e-membership registration tó ń lọ lásìkò yìí, ẹni Surajudeen Ajíbọ́lá Bashiru ti jẹ́ kó di mọ̀ pé lásìkò tí gómìnà ìpínlẹ̀ Yobe gómìnà Mai Mala Buni tó ń ṣe ààrẹ fìdí ẹgbẹ́ òṣèlú APC òní tó kéde fún gbogbo ọmọ Nàìjíríà ni pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC káàkiri Nàìjíríà wọn tó mílíọ̀nù 45 million members. Òní eléyìí làwọn fi ń yangàn pé àwọn làwọn pọ̀ jù lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n tó ní àṣírí irọ́ náà tú lásìkò ètò ìdìbò tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé lóṣù kejì ọdún tó kọjá. Ó ní nítorí pé ìbò tí ààrẹ ní ò tẹ̀ wọ mílíọ̀nù 10, ó ní ṣe káwọn wá ní àwọn ọmọ ẹgbẹ́ mílíọ̀nù 5 ìyún 35 million ní ò dìbò rárá ni tàbí wọ́n lọ dìbò fún ẹgbẹ́ òṣèlú míì, nítorí pé àwọn ẹgbẹ́ òṣèlú tó kù tá a bá pa ìbò wọn pọ̀ àwọn àgbò ní ìbò mílíọ̀nù 15 tàbí mílíọ̀nù 20. Olóyè fi hàn pé irọ́ ní Mai Mala Buni nípa tó sì ní àṣírí irọ́ burúkú táwọn pa fún gbogbo ọmọ Nàìjíríà ó ti tú báyìí. Ó wá jẹ́ kó di mọ̀ pé ní báyìí àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mójúlówó iye àwọn ni, àti wípé gbogbo ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC ń gbé báyìí lábẹ́ alága àwọn ọ̀mọ̀wé Abdullahi Ganduje ó ló tọ́ka sí pé ojú ọ̀nà táwọn ń tọ̀ ojú ọ̀nà tó dáa ni, àti pé àsìkò yìí làwọn yóò ṣẹ̀ṣẹ̀ mójúlówó àwọn ọmọ ẹgbẹ́ àwọn.